Ìbàdàn, ìlú àwọn akíkanjú. Ìbàdàn kìí ṣe ìlú lásán, ìlú tó jẹ́ ìlú ìrántí fún gbogbo ọmọ Yorùbá pátápátá ni. Ilé ogun, ilé àwọn akíkanjú, ilé ìkànsí ẹ̀mí ibi tí ẹ̀mí ń gbé. Ṣáájú kí a tó máa rí ọ̀nà àti àwọn ohun ìgbàlódé, ilẹ̀ Ìbàdàn ó gbọ́ gbígbé ẹsẹ̀ àwọn akíkanjú, ó ní ìrírí àwọn ìpinnu tó dá àyànmọ́ sílẹ̀, ó sì kó sínú ẹ̀mí àwọn alágbára tí kò gbà láti parẹ́. Ìbàdàn ò jẹ́ dídá sílẹ̀ gẹ́gẹ́ bí àgọ́ àwọn ọ̀lẹ aláforúkọjẹ́ lásán. Ó dàgbà gẹ́gẹ́ bí àgọ́ ogun tí a kójọ pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ọkùnrin tí ìgbé ayé wọn jẹ́ ìgboyà, ìjà àti àṣẹ. Ní ọ̀rúndún kẹrìnlá, ìyẹn 19th century, Ìbàdàn di agbára ogun ilẹ̀ Yorùbá tí ó bí àwọn akíkanjú tó lágbára jùlọ ní ìwọ̀ oòrùn Áfíríkà. Ní àárín ìtàn yìí láti rí àwọn jagunjagun tí wọ́n jẹ́ jagunjagun ilẹ̀ Ìbàdàn láwọn bíi Balógun Ìbíkúnlé, ọ̀kan lára àwọn olórí ogun àkọ́kọ́ tó dá Ìbàdàn sílẹ̀ gẹ́gẹ́ bí agbára ogun lẹ́yìn ìparun Ọ̀yọ́ ilé àtijọ́. Lẹ́yìn rẹ̀ òun láti rí Balógun Àjàyí Ògbórí Ẹ̀fọ̀n, olórí ogun alágbára tó kópa nínú ìgbékalẹ̀ ilẹ̀ Ìbàdàn tuntun. Bákan náà la rí Báṣọ̀run Ògúnmọ́lá tó jẹ́ amòye ogun tí ọgbọ́n rẹ̀ mú kí Ìbàdàn ní agbára lórí ilẹ̀ púpọ̀. Ṣùgbọ́n ẹni tó gbajúgbajà jùlọ nínú gbogbo àwọn alágbára jagunjagun wọ̀nyí ní Ààrẹ Ọ̀nà Kakanfò Látòòṣà. Kì í ṣe akíkanjú lásán o, ó jẹ́ àmì agbára ogun ilẹ̀ Ìbàdàn. Ní àkókò Ààrẹ Látòòṣà, Ìbàdàn di agbára tí gbogbo Yorùbá ń bẹ̀rù, tó sì kópa nínú ogun Kírìjí, ogun èyí tó jẹ́ ogun tó gùn jùlọ tó sì pa agbára ọ̀pọ̀ ìlú Yorùbá run. Ìrìnàjò wa lónìí lọ sí ìlú Ìbàdàn kì í ṣe ti arìnrìn-àjò lásán, ṣe ni à ń dáhùn ìpè láti tún ìtàn wa kọ. Gbàrà tá a wọ ìlú Ìbàdàn, wíwọ ìlú Ìbàdàn, a rí ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère. Ibi àkọ́kọ́ tá a ti kọ́kọ́ dúró tó jẹ́ àyè àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe àbẹ̀wò sí, òun ni àyè tá a pè ní Òkè Àrẹ. Ṣáájú kí ìjọba amúnisìn British ó tó dé sí ilẹ̀ Ìbàdàn, agbègbè tí a mọ̀ sí Òkè Àrẹ yìí jẹ́ ibi pàtàkì gan-an. Ó túmọ̀ sí òkè olórí ogun. Ó jẹ́ ibi gíga tí àwọn akíkanjú Ìbàdàn fi ń ṣọ́ ìlú. Ibi báyìí ni àwọn ará Ìbàdàn máa ń dúró sí, àwọn jagunjagun máa ń dúró sí láti wo gbogbo ohun tó ń bọ̀ wá sínú ìlú. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń ní ogun òjàjàjà kókó Ìbàdàn rí. Tó bá ní Ìbàdàn ló mọ̀, ò mọ̀ láyépo. Òkè yìí òun ló ń jẹ́ bẹ́ẹ̀ torí wípé àyè yìí ni wọ́n ti ń wo gbogbo ìlú, gbogbo tó bá ń bọ̀ wá sílùú Ìbàdàn pátápátá. Òkè yìí ni wọ́n ti máa ń mọ̀, torí bẹ́ẹ̀ wọ́n ti máa ń kojú àwọn tó bá fẹ́ wá kógun jà wọ́n kí wọ́n tó wọ inú ìlú. Bákan náà lórí òkè yìí ní àyè ilé ìgbọ́ ẹjọ́ àti ìdájọ́ àkọ́kọ́ nílùú Ìbàdàn wà. Ibẹ̀ òun ni wọ́n ti ń dájọ́ ogun. Ẹni tó bá hùwà ẹ̀ṣẹ̀, tó bá ṣe tí ò dáa, òkè yìí tí ibi tẹ́ ń wò yìí òun ni wọ́n ti ń dá ẹjọ́ wọn, tí wọ́n pè ní First Customary Court, ilé ìgbẹ́jọ́ àkọ́kọ́ ní ìlú Ìbàdàn. Òkè Àrẹ ibi báyìí òun ni wọ́n ń pè ní ilé ìgbẹ́jọ́ àkọ́kọ́ nílùú Ìbàdàn tí wọ́n ti máa ń dájọ́ láyé jọ̀hún, léyìí tó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn colonial masters, àwọn òyìnbó tí wọ́n wá láti kó ilẹ̀ Yorùbá
lẹ́rú nígbà náà. Ayé òun ni wọ́n ti ń dá gbogbo ẹjọ́. Tó máa ní Ìbàdàn ló mọ̀ ò mọ Láyípo ibi tó ń pè bẹ́ẹ̀ ni ẹ máa ká lọ a máa dé Bóà store. Nígbà tí àwọn ìjọba amúnisìn dé ní ọ̀rúndún kẹtàlélọ́gọ́rin, Ìbàdàn di ohun tó wà lábẹ́ ìṣàkóso wọn. Nígbà tó di ọdún 1936 ni wọ́n kọ́ ilé ìṣọ́ tí ẹ̀ ń wò yìí sí orí òkè náà tó sì di ohun tí wọ́n pè ní Boaz Tower, tí wọ́n pààrọ̀ orúkọ náà kúrò ní Òkè Àrẹ. Boaz jẹ́ orúkọ olórí àwọn ìjọba amúnisìn tó wà ní Ìbàdàn ní ìgbà náà tó jẹ́ ọmọ ìlú British tí wọ́n wá kó àwọn baba ńlá wa lẹ́rú. Wọ́n fi orúkọ Boaz yìí wọ́n fi rọ́pò ààrẹ láti pa ìdánimọ̀ Yorùbá rẹ́. Ó wá kúrò ní Òkè Àrẹ tó sì di Òkè Boaz Tower. Ibi tó ń pè ní Boaz Tower Òkè Àrẹ gẹ́gẹ́gẹ́gẹ́ òun ní Òkè Àrẹ òun láwọ̀ rẹ̀. Tẹ́ bá ń gbọ́ Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ọgbọ́n inú òun ni wọ́n fi gbé òkè tẹ́ ń wò yìí kalẹ̀. Ìtẹ́ fi mọ̀ pé Ọlọ́run kẹwàá ní ìran Yorùbá pẹ̀lú làákàyè tó pọ̀. Ó nìyẹn. Tẹ́ bá gun òkè yìí ẹnìbọ̀dì tó bá gun òkè kìí ṣe ṣeré o. Àfi kí ẹ rọra láti gun òkè náà. Wow! Wọ́n ní Ìbàdàn lọ́mọ ọmọ Láyípo. Láti òkè ẹ lè rí gbogbo tó ń pè nílùú Ìbàdàn. Ìbéèrè tó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá ó béèrè ni pé kí ló dé tí wọn kò fi orúkọ Látòòṣà síbẹ̀ tó jẹ́ jagunjagun alágbára Ìbàdàn tó lo ìgbà lásìkò ìjọba amúnisìn? Ṣé Boaz jẹ́ ọ̀kan nínú àwọn jagunjagun nílùú Ìbàdàn ni? Àbí ó ní agboolé tó ti wá ní ìlú Ìbàdàn tí wọ́n fi sọ Òkè Àrẹ lórúkọ rẹ̀? Èyí fi yé wa wípé àwọn ìjọba amúnisìn wọ́n wá láti pa ìtàn wa, láti pa àṣà wa, láti parun ni. Ní kúkúrú, Òkè Àrẹ ti wà ṣáájú ìjọba amúnisìn. Àwọn ènìyàn Ìbàdàn ló kọ́ ilé ìṣọ́ náà léyìí tí wọ́n pè ní Boaz Tower Òkè Àrẹ. Wọ́n yí orúkọ Òkè Àrẹ kúrò sí Boaz Tower láti pa ìtàn àti orúkọ àwọn alágbára ilẹ̀ Yorùbá run ni. Lẹ́yìn tá a kúrò ní Òkè Àrẹ, Atakótó a bọ́ sí Mapo Hall, ibi tí àṣẹ àti agbára tó wà nílùú Ìbàdàn. Mapo Hall jẹ́ àmì ìyípadà láti àṣẹ ìbílẹ̀ sí ìṣàkóso ìjọba amúnisìn British. Ṣáájú ìgbà àkókò àwọn ìjọba amúnisìn, òkè yìí jẹ́ ibi ìpàdé àwọn olórí ogun, àwọn alágbára, àwọn olóyè àti àgbààgbà ìlú Ìbàdàn. Níbí yìí ni wọ́n ti ń ṣe ìpinnu ogun, ìdájọ́ àti àyànmọ́. Gbogbo nǹkan tí ó bá máa jáde láti ìlú Ìbàdàn pátá lọ sí àwọn ìlú míì, bóyá wọ́n fẹ́ lọ jagun ni wọ́n fẹ́ lọ ṣe nǹkan kan ni. Ààyè yìí, Mapo yìí, ayé Mapo, òun ni wọ́n ti ń dájọ́. Nígbà náà ni wọ́n ti ń sọ̀rọ̀ tí àṣẹ sì ń múlẹ̀. Gbogbo àwọn alálẹ̀ ni wọ́n péjọ síbẹ̀ tó jẹ́ wípé tí wọ́n bá ti àṣẹ tí wọ́n bá pa láti ayé Mapo yẹn yìí, dandan ni kí àṣẹ náà kó múlẹ̀. Ní ọdún ni wọ́n kọ́ gbọ̀ngàn ńlá Mapo sórí ẹ̀. Wọ́n kọ́ gbọ̀ngàn ńlá yìí sórí ààyè náà ní ààyè Mapo tí wọ́n pè ní Mapo Hall.
Ó di àga ìjọba Ìbàdàn, ó sì tún jẹ́ ààyè tí àṣẹ wà fún gbogbo ọmọ Yorùbá pátápátá. Ààyè Màpó yìí, gbọ̀ngàn Màpó, kì í ṣe ilé lásán o. Ó jẹ́ ààyè tí agbára àti àṣẹ ń gbé, tó sì ní ìmísí àwọn alágbára tó ti lọ títí di òní. Lẹ́yìn tá a kúrò ní gbọ̀ngàn Màpó, Atakótó, a bọ́ sí ilé ìkó ohun àtijọ́ sí tó jẹ́ ti ìjọba àpapọ̀, ìyẹn National Museum of Unity. Oríṣiríṣi ohun àtijọ́ tí ó pọ̀ tí a ò gbọ́dọ̀ gbàgbé ló wà nínú ilé yìí. Nínú wọn ni aṣọ egúngún oríṣiríṣi ẹ̀yà lórílẹ̀‐èdè yìí, àwọn àwòrán tó ń ṣe àfihàn ohun mèremère tí a ní lórílẹ̀‐èdè yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. If foreigner people come and visit museum, they have called banned Nigeria. Nigeria, exactly. As we are going now, we say that we are from Nigeria. Started from here, this is Nok, terracotta. You see, it's object that was found in 1928. There is a place between Africa, ceremonial sword. It's common between Owo and the Benin people. They use it to pay homage to the king. And also, sometimes during burial ceremony, Kohidia was the mother of Eshigi. Eshigi was the king, monarch in Benin. Ikenga is like a church, or you are worshiping Ogun, you are worshiping if there is a particular Ogun for the whole community, you can have your own in your own corner of the house. This is a treasure box. Valuable thing and the thing that are kept inside, like money, gold, clothes, so on and so on. Cowries. After cowries, we spend the manena before the open coins, which Yoruba call ayélujára. Kí ni ayélujára? Ni pé owó tí Igbo ń ná, òun náà là ń ná nílẹ̀ Haúsá, òun náà là ń ná tó bẹ́ẹ̀ bá lọ sílẹ̀ Haúsá, when you have it, you buy things easily. Nigerian currency, you can see it. Old and new. The highest note of Nigerian notes now, that is 1,000. And 2014, the time of President Jonathan, 100 naira was introduced with the label of Obafemi Awolowo. This kàkàkí. Èrè ọba. Ẹni ẹ tó gbé kàkàkí ọba. Ìgbòho ti fẹ́ fún. Káàbọ̀ ṣe dáadáa òbí àti ìrètí rẹ̀ ò dáàbọ̀ ṣe dáadáa òbí. That is a talking drum from Yoruba to Africa. Kalango from Hausa and Egeda from Igbo. Bàtà. It's a face mask from Igala, Igbo, and South. You don't have any other way than inside the water. Dúró.
We have a poeta from Yoruba and Efe. Odudu Calabar from Boston. Kali, the people that are dominated Nigeria before the federal Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ò kì í ṣe ohun ọ̀ṣọ́ lásán o. Wọ́n jẹ́ ìmọ̀ tí a fi pamọ́, àwọn nǹkan tó ń bá wa gbé, àwọn ìmọ̀lára, àwọn nǹkan tó jẹ́ titi wa, ohun tá a fi pamọ́, òun ni a fi pè ní ilé ìkó ohun àtijọ́ pamọ́ sí tó jẹ́ ti ìjọba àpapọ̀. Nígbà tá a débi àlàyé àwọn irúnmọlẹ̀, mo ní láti kọ́ ẹni tó ń ṣe àfihàn àwọn nǹkan wọ̀nyí fún wa ní ìtàn tòótọ́ tó dìrọ̀ mọ́ ìtàn àwọn irúnmọlẹ̀ Yorùbá. Nígbà tó yí ẹni náà ń sọ ìtàn náà ní àtorípòdì tí ó sì lè fa ìtumọ̀ mìíràn fún àwọn tí ò kì í ṣe ọmọ Yorùbá. Ìdí nìyí tí gbogbo wa náà fi gbọ́dọ̀ mọ ìtàn àwọn irúnmọlẹ̀ àwọn òrìṣà. A gbọ́dọ̀ mọ ìtàn Yorùbá láti jẹ́ wípé kí àwọn kan má máa sọ ìtàn wa bí kò ṣe jẹ́. Ìgbà tá a kúrò ní ilé ìfihàn àtijọ́ pamọ́ sí Àtàpòtò, a tún bọ́ sí ààfin Olúbàdàn àkọ́kọ́. Níbí ni ìjókòó ọba wà tí ọba ti ń pàṣẹ nílùú Ìbàdàn. Nílẹ̀ Yorùbá sì nìyí, ọba kì í ṣe olórí lásán o. Ọba jẹ́ olùbádámọ̀ràn ní àárín àwọn alààyè àti àwọn irúnmọlẹ̀ pẹ̀lú àwọn òrìṣà tó ti lọ. Bẹ́ẹ̀ náà ni ọba tún jẹ́ olùdámọ̀ràn láàárín ayé àti ọ̀run. Mo ṣe kábíyèsí fún Olúbàdàn ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà, kábíyèsí o. Lẹ́yìn ìgbà tá a kúrò ní ààfin àkọ́kọ́ tó jẹ́ ààfin Olúbàdàn, a rìn lọ sáwọn ìlú látún ti wo bí ìlú Ìbàdàn bó ṣe rí. Àwọn ìjọba amúnisìn kò ṣẹ́gun Ìbàdàn nítorí pé àwọn akíkanjú ìlú Ìbàdàn jẹ́ ọ̀lẹ. Wọ́n ṣẹ́gun wọn látàrí ẹ̀tàn tí òyìnbó mú wá fún wọn àti ìfẹ́kúfẹ̀ẹ́ sí ohun nǹkan ẹlòmíràn pẹ̀lú àìní ìtẹ́lọ́rùn lórí ohun tí Olódùmarè fún wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Èyí tí ẹsẹ̀ Ifá kan náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun abínibí kì í wù wọ́n, ohun olóhun ní yá wọn lára, adé á fún ìwọ̀dẹ̀ rẹ̀ èyí tí sálábàárìn ẹja. Ẹ jẹ́ kí ohun gbogbo tá a bá ní kó tẹ́ wa lọ́rùn. Àìní ìtẹ́lọ́rùn òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn baba ńlá wa tí agbára fi kúrò lọ́wọ́ wọn bọ́ sí ọwọ́ àwọn ìjọba amúnisìn. Ṣùgbọ́n o, ẹ̀mí àwọn akíkanjú yìí ó ń bẹ, ó sì ń bẹ, ó ń bẹ nínú ilé, ó ń bẹ nínú afẹ́fẹ́, bẹ́ẹ̀ ló ń bẹ nínú ìlú fúnra rẹ̀. Ìbàdàn, ìlú àwọn akíkanjú.